Hey, ẹ̀yin èèyàn mi, nǹkan ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Bẹ́ẹ̀ ni, Uncle, Uncle kí ló ń jẹ́? Wọ́n l'Uncle Naomi, ó wá láti Australia. Wọ́n ní Australia ló ń gbé. Wọ́n ní bó ṣe dé, ó ní kí Naomi, bó ṣe gbọ́ gbogbo awuyewuye nǹkan tó ń lọ lọ́tùn lósì lábẹ́lẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Naomi ní ààfin, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún un. Ó jẹ́ nǹkan tí ó ká lára. Wọ́n ló ní kì í ṣe òun ò ní dúró sọ́hùn, bó ṣe wá láti Australia nìyẹn. Wọ́n nígbà tó dé ló bá béèrè lọ́wọ́ Naomi, kí ló ń ṣẹlẹ̀? Kí lòun gbọ́ tó ń ṣẹlẹ̀? Tẹ́ jẹ́ kó òun gbọ́ pé Simi ló pe òun, pé Simi ló sọ fún òun pé ẹ̀gbọ́n òun, uncle òun, nǹkan tó ń ṣẹlẹ̀ léléyìí, nǹkan tó ń ṣẹlẹ̀ léléyìí. Ṣé o mọ̀ pé ní ìgbà kan tẹ fi wá láti Australia tí Naomi, tí òun àti kábíyèsí, tí wọ́n ṣe gbọ́n mi sí omi ò tó tó fi kúrò ní ààfin nígbà yẹn. Wọ́n lẹ́gbọ́n ẹ̀ yẹn dé, ó ní Naomi etí ẹ̀ mélòó yá múra. Mo fẹ́ relocate ẹ, kó relocate lọ sí Australia. Wọ́n ní Naomi sọ pé, òun ò lè fi jọ òun lẹ̀ o. Òun ò dẹ̀ lè fi gbogbo iṣẹ́ tó wà nílẹ̀, òun ò lè fi í lẹ̀ kó òun gbọ̀na Australia. Pé bàbá pé wọ́n ní, ó wá ní nígbà tó tún gbọ́ pé wọ́n ní kábíyèsí tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kí ìyàwó ẹ̀, kó òun fẹ́ mú ìyàwó òun padà. Wọ́n lẹ́gbọ́n uncle ẹ̀ sọ pé ó ti o, kò lè ever kí Naomi má gba rẹ́dẹ̀rẹ̀dẹ̀ mọ́ láàyè. Kí Naomi má bọ̀ ní ọ̀dọ̀ òun, kó relocate. Pé even gan àti òun àti Tade ní ká wò pé kí wọ́n máa bọ̀, kọ́n relocate. Wọ́n ní Naomi lóhùn ò lè lọ. Wọ́n ní Naomi lóhùn ò lọ, òun ò dẹ̀ lè fi Tade ní ká wò lẹ̀. Bàbá Tade ní ká wò ìyẹn kábíyèsí. Wọ́n ló gbó ní lá pé kò gbọdọ̀ mú ìyàwó òun. Wọ́n ní kò gbọdọ̀ mú ìyàwó òun débi pé ó fẹ́ mú ọmọ òun. Òun máa mú ìyàwó òun àti ìyàwó òun. Wọ́n jọ fẹ́ ṣe ilé ayé ní Nàìjíríà, pé kó máa lọ sí Australia ẹ̀. Wọ́n ní ó béèrè lọ́wọ́ Naomi. Naomi sọ fún uncle ẹ̀ pé, uncle, mo gbọ́ gbogbo nǹkan tẹ sọ pé ṣùgbọ́n ọkọ òun ni. Òun ò tún lè lọ, òun ò lè fọkọ òun lẹ̀ kó òun lọ relocate. Kó òun lọ relocate kúrò lọ sí Australia. Pé therefore òun ò lọ. Wọ́n ní òun àti ẹ̀gbọ́n ẹ̀ wọ́n fi gbọ́n mi sí omi ò tó. Pé ìgbà tí ẹni ẹlẹ́ni lọ, ìgbà tí wọ́n ló bínú lọ, wá sọ pé òun ti sanwó òun kúrò lọ́wọ́ lára Naomi. Nítorí pé kábíyèsí ló tún fẹ́ fẹ́, pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí fojú ẹ rí. Pé therefore pé kò sí ìṣe kò sáì ṣe, òun ti jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Ó ní gẹ́gẹ́ bí ìyá ṣe ń sọ, ọmọ yìí ti lọ sọ fún ẹ̀gbọ́n ẹ̀ yẹn Simi. Ẹ̀gbọ́n òun wá sọ gbogbo scenario nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣe fojú ẹ rí. Wọ́n ní bí ìyẹn náà tún ṣe pé ìyá wọn nìyẹn. Ó pe ìyá Naomi pé ń gbọ́. Ṣé nǹkan tó ń gbọ́ léléyìí? Ṣé nǹkan tó ń gbọ́? Ṣé kí bẹ́ẹ̀ ni? Wọ́n ní pé bẹ́ẹ̀ ni o. Ó ní pé ju gbogbo ẹ lọ ló tún ṣe pabambarì. Wọ́n ní Naomi ò lóyún. Wọ́n ní torí ẹ̀ gangan ni bọ̀bọ́ yẹn ṣe wá ní kí wọ́n ní kí Naomi kó òun fẹ́ mú Naomi padà wá sí Australia kó wá bímọ yẹn. Kó má dúró sí Nàìjíríà. Kó tó bá pé yẹn, kó tún máa bọ̀ lọ́hùn kó wá bímọ yẹn. Because gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà kò yé òun kó wá bímọ yẹn kí gbogbo ẹ̀ kó lè ṣe rẹ́gí. Wọ́n ní kábíyèsí ní lá.
òun ò lè gbà kí ìyàwó òun kúrò Nàìjíríà kó tó bímọ yẹn. Ọ̀dọ̀ òun ní kábíyèsí ní Naomi máa bímọ sí. Òun ò dẹ̀ fẹ́ kí Naomi lọ sí ìlú àjèjì àbí lọ́nà jíjìn, kó kúrò ní sàkání òun. Sàkání òun ni Naomi máa bí ọmọ ẹ̀ yẹn. Tó so kò gbọdọ̀ lọ sí ìlú jíjìn pé òun ò fẹ́ lọ. Wọ́n ní bí ẹ̀gbọ́n ẹ̀ wá sọ wípé pé òun yẹn, pé gọ́ọ̀mẹ̀ntì òun yẹn dá, pé kó ká lọ. Òun ò ní kóun fẹ́ gbà ìyàwó ẹ̀, pé but òun fẹ́ convenient situation fún àbúrò òun. Òun fẹ́ kó wá bímọ sọ́hùn. Tó bá dẹ̀ bímọ tó lè máa padà pé kí wọ́n ní kábíyèsí ni. Kí ọ́nkùlù Naomi mẹ́nu kúrò lọ́rọ̀ òun, lọ́rọ̀ ìyàwó òun. Òun lòún ní ìyàwó. Òun ò fẹ́ kí nǹkan kan ṣe Naomi. Tí Naomi bá lọ bímọ sọ́hùn, ojú òun ò ní tó. Ó fẹ́ kí Naomi bímọ síbi tí ojú òun ti máa tó. Ó máa ṣe gbá, ó máa ṣàwo. Wọ́n ní bí Naomi ṣe wà confused ni. Wọ́n ní kábíyèsí ni tí Naomi bá lọ pẹ́rẹ́, tí nǹkan kan bá ṣe pé òun ò ní dá sí, tó jẹ́ pé tógo bá ń jẹ́ t'Ọlọ́run Olódùmarè, kò sí nǹkan kan tó máa ṣe Naomi. Ọlọ́run tó fi àwọn ọmọ yẹn síbẹ̀, ó mọ láti mú àwọn ọmọ yẹn jáde pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ó máa bímọ bá àwọn ọmọ Hébérù. Àwọn ọmọ Hébérù láyé nínú Bíbélì. She will deliver like Hebrew women. No weapon fashioned against her shall prosper in the name of Jesus. Àtòun àtàwọn ọmọ ẹ̀ wẹ́rẹ́ ni. Ojú á wá túbọ̀ ti Sátánì tó jẹ́ pé Sátánì, Ọlọ́run á dáná sun Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Nígbà yẹn tó bá sọ wípé Naomi ò ní bímọ ẹ̀ láyọ̀ àtàlàáfíà, òun ló máa ṣègbé. Naomi dẹ̀ máa iná máa jó tọ̀hún. Àrá máa sán àwọn tọ̀hún pa. Ẹnikẹ́ni tó sọ pé òun dúró de aláboyún níjọ́ kúnlẹ̀, àrá máa sán pa òun tọ̀hún lágbára ẹ̀jẹ̀ Jésù. Torí Ọlọ́run ló mọ bí egungun ṣe ń dàgbà nínú aláboyún. Òun ló mọ bó ṣe máa ń diwọ́ disẹ̀ fún aláboyún. Òun ló mọ bó ṣe jẹ́. Wọ́n ní ọ̀nà tí omi bá wọnú àgbọn, Ọlọ́run nìkan ló mọ̀. Àwọn èèyàn wa wọ́n ò rí. Ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ dúró de aláboyún kankan nílé ayé yìí, pé òun fẹ́ dúró de níjọ́ kúnlẹ̀, kó tó di ọjọ́ náà, àrá máa ti sán pa òun tọ̀hún. Òun tọ̀hún máa ti fi ilẹ̀ ṣaṣọbúra lágbára ẹ̀jẹ̀ Jésù. Nítorí ò mọ̀ ìgbà tí Ọlọ́run ṣiṣẹ́ síbẹ̀. Nígbà tí Ọlọ́run bá máa tú ẹrù ẹ̀, kò sí anybody tó máa wà ńbẹ̀. Ẹnikẹ́ni yòówù kó sọ pé òun fẹ́ try iṣẹ́ Olúwa wò. Àwọn ogun ọ̀run wọ́n á dìgbòlú. Wọ́n máa sán àrá pa òun tọ̀hún ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àti Naomi lọ sí Australia o. Àti Naomi wà Nàìjíríà o. Àtó wà ní Palace o. Àbó wà l'Ákúrẹ́. Anywhere tí Naomi bá wà, yours truly ìyanu á ṣẹlẹ̀. Kò sí bí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ bó ṣe máa gbógun tó. Ta ló ń jẹun níbi tájá ń jùrù? Ṣé òun ló ṣe síbẹ̀ ni? Ṣé òun tọ̀hún ló ṣe síbẹ̀ tó fẹ́ di iṣẹ́ Ọlọ́run? Kò sí anybody tó lè ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Àfi kó ń tọ̀hún kó parun fún rẹ̀. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Òun làwuyewuye tá à ń gbọ́. Ẹ̀gbọ́n ẹ̀ ní láyé, òun fẹ́ mú àbúrò òun. Kábíyèsí láyé, ìyàwó òun ni. Èmi fẹ́ sọ fún ọ́nkù pé ẹ má bínú. Kò sí ibikíbi tí Naomi wà, ìyanu á ṣẹlẹ̀. Torí kò sí èèyàn tó lè ṣe. Bí ewé ṣe ń bọ́ lára igi tí kì í pa igi lára, b'Ọlọ́run ṣe máa ṣe Naomi níjọ́ kúnlẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni, ẹni kó ń gbẹ̀bí ewúrẹ́, wọn ń gbẹ̀bí àgùntàn. Bẹ́ẹ̀ ni, kí ló dé tí Naomi ò ní bímọ? Wẹ́rẹ́ ni wọ́rọ́, ojú á dẹ̀ ti àwọn ọmọ ogun Sátánì. Bẹ́ẹ̀ ni o, Olúwa ṣeun. Ẹ̀yin èèyàn mi, ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Kẹ́ dẹ̀ bá fi tókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.